Tèmítọ́pẹ́ aya Adémọ́lá okú ọdún o okú oríire. Tèmítọ́pẹ́ okú ọdún o okú oríire. àpáta ìmọ̀tẹ́lẹ̀ ní orí mi sọ̀rọ̀ ire lọ́jọ́ gbogbo. afẹ́fẹ́ orí òkú kìkì omi atunilára èyí tó jẹ́ torí ìyanrìn ní kẹ́lù pẹ̀lọ́wọ́. ó yẹ ẹjẹ́ lọ ó dilé ọmọ ire Tèmítọ́pẹ́ Táwàkálítù lèmi kí. ká mọ́ purọ́ ká mọ́ ṣèké Tèmítọ́pẹ́ rẹwà lóbìnrin ó tẹ̀lé ó dúró déédéé ó dúró re. ọmọ dídá bíi tètè Táwàkálítù èyí rẹwà ó pọ̀. aya Adémọ́lá ìyá Adéyìnsọ́lá aláṣẹ Tèmítí process. ó kú oríire ọdún ọjọ́ ìbí tòní. ògùn mùsọ̀mí olúwẹ̀ṣẹ̀ ló ní kí ọ dáadáa ó ní kí ọ tẹ̀lé tẹ̀yẹ. ìkàlẹ̀ àkókò nílé bàbá tó bí ọlọ́mọ. ǹlẹ́ o ọmọ àṣìyà àborí ọmọ àṣìyà abúlé ẹ̀yọ̀ ọmọ àsopọ̀ ọjà kú ọmọ jẹ́gẹ́dẹ́ òdì àràbà àti ìtì pọ̀pọ̀pọ̀ lójú ogun ọmọ arógun òrì bíbí mọ́tẹ́ẹ̀dì àṣẹ̀jẹ̀ ọmọ pàkì abara yíyan. ó sọdún èyí ó sẹ̀mí ìsìlágbára ọlọ́run ọba èèyàn tó bá ní kó má sàmọ́dún ọrùn ó mọ̀ wọlú wọn ní bẹ́ẹ̀ ni tó lu sìmẹ́ǹtì mẹ́fà pọ̀. ó ní ṣàṣetì ó ní ṣàṣedànù láyé ń bí ó ní bá wọn ní bànújẹ́ ó ní bá wọn ní kúe ó ní bá wọn tẹ́jú rẹ̀ mọ́lẹ̀. ẹja kì í jà kó wọlé omi kì í jà kó wọlé ẹja. odi ìdínà ibi òdì méjì kàṣà ìdá àwọn ọ̀tá rẹ lọ́wọ́ kó lè ráyè ṣe tiẹ̀. happy birthday to you na I wish long life and prosperity. Tèmítọ́pẹ́ okú ọdún o okú oríire. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.